wallahu ya'lamu wa antum la ta'lamun. Ọlọ́run ló nímọ̀ jùlọ, aláìmọ̀kan ni gbogbo ẹ̀dá. Eléyìí jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tí a fẹ́ mú jáde nínú ááyà yìí, tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tọ́lọ́ ní ya ayyuhal ladhina amanu, Ọlọ́run mo pẹ̀yìn nígbàgbọ́ òdodo, udhkuru ni'matallahi alaykum, ẹ rántí àwọn ìdẹ̀ra Ọlọ́run Ọba lérí yín. Kí làwọn ìdẹ̀ra tọ́lọ́run Ọba ní ká rántí yìí? Idha hamma qawmun, nígbà tí àwọn ọ̀tá tí wọ́n pinnu an yabsutu ilaykum aydiyahum, tí wọ́n fẹ́ pa yín rẹ́ tán yányán, tí wọ́n fẹ́ kẹ́ gbérí mọ́ lórílẹ̀, fakaffa aydiyahum ankum, tọ́lọ́run Ọba sì ká wọn lọ́wọ́ ró. Ọlọ́run ò jẹ́ kó rí nǹkan tán fẹ́ ṣe, kò jẹ́ wọn rí ṣe. Ìdẹ̀ra Ọlọ́run ni ó. Bóyá tán bá lọ rí nǹkan náà ṣe lọ́dún náà ni bẹ́ẹ̀ Islam bá ti tán lórílẹ̀. Àìmájẹ́ wọ́n rí nǹkan yìí ṣe ìdẹ̀ra ni tí nǹkan yẹn bá lọ ṣẹlẹ̀ ní táwọn wí kọ́lá màá wí. Ọlọ́run ní ìdẹ̀ra òun ni ẹ máa rántí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí máa ń ṣẹlẹ̀ láwùjọ wa lénìí, ojú tí mùsùlùmí gbọ́dọ̀ máa fi wọnù. Kódà bí nǹkan yẹn bá ṣẹlẹ̀, bó bá bà wá nú jẹ́, ó ní tọ́lọ́run fẹ́ mú jáde ńbẹ̀, ó lè jẹ́ pé dẹ̀ra wà ńbẹ̀. Ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀, ọ̀rọ̀ Gaza, Philistine, ìforílùrí Iran àti Israel, gbogbo ẹ̀yọ́ Ọlọ́run. Walawla daf'ullahu an-nas ba'dahum bi ba'd lahudimati sawami wa biya'un wa salawatu wa masajid yudhkaru fiha ismullah. Káwọn èèyàn méjì ó forí gbára wọn, Ọlọ́run fẹ́ fi mú nǹkan kan jáde ńbẹ̀ náà, àti Iran àti Yahudi tánjọ ń forí gbára wọn. Ọlọ́run Ọba máa fẹ́ fi àwọn kan dá wọn kan lákẹ́. Bó bá wọ Ọlọ́run, a fi mùsùlùmí dá kèfèrí lákẹ́. Bó bá sì wọ Ọlọ́run, àwọn tájọ jọra wọn náà, Ọlọ́run á fi wọ́n dára wọn lákẹ́. Liyaqdiya amran kana maf'ula. Bákan náà, tí a bá tún wo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní state wa ní Ondo State, ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Òkè Àgbè, ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn sì ń gbárata. Abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́mọṣẹ́ mú àwa mùsùlùmí dúró, kó sì san oníkálukú lẹ́san dáadáa lórí ìgbìyànjú ìgbárata fún ẹ̀sìn Allah. Báwo ni àwọn ẹlẹ́bọ, àwọn eléégún ni ó ṣe máa ṣe imam àtàwọn ẹlẹ́hà rẹ̀ àtàwọn ọmọ rẹ̀, wọ́n máa ṣe wọ́n yakanyakan báyìí. Àwọn èèyàn dìde, jazakumullahu khairan, kọ́lọ́n kó bá san àwọn èèyàn lẹ́san dáadáa. Allahumma ansur al-islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin wa dammir a'da' ad-din wa ansur ibadaka al-mu'minin. Kọ́lọ́n bá kó máa ran ẹ̀sìn rẹ̀ lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yẹn, ìṣẹ̀lẹ̀ tó bà nínú jẹ́ ni. Ṣùgbọ́n la tahsabu sharran lakum bal huwa khairun lakum. Bí ṣẹlẹ̀ yẹn ò bá ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí nílẹ̀ yìí, lórílẹ̀-èdè yìí, a mọ̀lé mọ́mọ̀ pẹ̀lú kan bẹ tí ń jẹ́ Òkè Àgbè. Ọ̀pọ̀lọpọ̀ àfá, ọ̀pọ̀lọpọ̀ oúnkéú, ọ̀pọ̀lọpọ̀ olóyè nídìí ẹ̀sìn, ẹlòmíì ò mọ̀ pẹ̀lú kan bẹ tán pẹ̀lú Òkè Àgbè. Bó ti wùlọ ìntọ́lọ̀ ń fẹ́ ká mú jáde ó pọ̀. Àwọn ẹlẹ́hà ti jẹ ọrẹ́ ò sí kókó ń bẹ, wọ́n ti jẹ́ abẹ́ẹ̀kọ́. Àmọ́ ẹ̀kọ́ dárúsù ń bẹ ń bẹ fún gbogbo àwọn mùsùlùmí. Ó di ẹ̀mélòó tá a bù ṣe gàdà wípé ẹjá lọ ṣe wáàsí lókè Àgbè. Àbí ká tiẹ̀ ọ̀pọ̀ àwọn ìlú kan ń bẹ l'Ondo State, gbogbo bá ṣe ké lọ́hùn, aké ní Saudi, aké nígbà, aké láwo, oníkálukú mọ ibi tí lọ ń korí bọ̀, ọbẹ̀ tó ti jiná tán. Ṣé báwọn ìlú kan bẹ táwọn mùsùlùmí wà ń bẹ? Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tẹ́ bá débẹ̀ ti pálẹ̀ fìrí mọ́sálásí mọ̀ṣúrù wá di tá ń jà sí ládùúgbò kan, mọ́sálásí bíi 8 ó lè wà ń bẹ. Ẹlòmíì lè gba mọ̀ṣúrù míì nítorí tó fẹ́ jẹ, wọ́n lọ gbé inú igbó, kókó yóò wù mọ́ ń bẹ̀, gbogbo mọ́sálásí yóò bàjẹ́ sínú igbó ń bẹ̀.
àwọn tí wọ́n gbówó kalẹ̀ ó gbàládá ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sábàbí àti tó yá àmánà yẹn Ọlọ́run rí yín o gbogbo àlà ń gbarata wọ́n nẹlẹ́à wọ́n lẹ̀lẹ́à ǹjẹ́ ẹ tí ẹ mọ̀ ìlú tán ń pè lókè àgbẹ̀tẹ́lẹ̀ kí ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ ǹjẹ́ gbogbo àmọ́ orí social media kún ìlú kan l'Ondo State ìlú kan ó sì jẹ́ pé gbà tí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìbá ṣe wípé ìmáàmù yìí àwọn eléégún rí èèyàn pẹ̀lú ẹ̀ wọn ò lè àtáàkì ẹ nígbà tó pọ̀ nìkan lórí rẹ̀ èyí tá à ń sọ yìí náà nínú ìlú táwa wà yìí l'Ákúrẹ́ yìí àwa náà farakò kó tó di pé fàkàtàràkù a máa jẹ gbá ṣe náà ni àtàwọn ẹlẹ́wà kò sí social media ní ò jẹ́ gbọ́ nígbà náà a ti wà ní tafsir tégún náà fà tí eégún tó náà fà ní àwọn tó wá gbọ́ tafsir dúró ń jọ náà àbí òdó jàmá ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run látara wípé a ríra wa ṣùjọ agbé eégún ọ̀hún déwájú mọ́sálásí ń jọ náà a mọ̀ pọ̀ mọ̀ ni ṣùgbọ́n gbogbo èyí tá à ń sọ yìí à ń gbárata tí ta bá ti gbárata ní ìṣòwò ti tán ẹ lọ òkè àgbè mọ́sáàsì mélòó ló wà ń bẹ̀ níbi tá a ti rí mọ̀ṣúrù ṣe competition káàkiri mọ́sáàsì mélòó àáfàá wo ló lọ kí ó lẹ̀ lára tó lọ jókòó bẹ́ẹ̀ ẹ dábàrà sòtọ̀rọ̀ ó dàfà mélòó tó ń dé pẹ̀lú gbogbo tó gbà yẹn lọ jókòó sókè àgbè dúró bẹ́ẹ̀ ẹ̀kọ́ mọ́síjìdì ń bẹ ẹ̀kọ́ mọ́ṣúrú síbẹ̀ ẹmọ̀ káwọn èèyàn kí ó ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ eléégún yìí náà padà lọ lé kéwù tẹ́sìn bá ti yé wọn wọ́n mọ̀ pé kò yẹ ká máa na ẹlẹ́hà a kí yín fún gbarata o àmọ́ ń tó yẹ ká ṣe pọ̀ nílẹ̀ ẹ fọ́n káàkiri àwọn tá a dúró bí àìsọ ọmọ stéètì gbogbo ẹnu la fi ń sọ ṣùgbọ́n lè tá à ń sọ yìí ká ní social media wà náà ni irú tó jọ yẹn àti tó jù yìí lẹ ó ti ṣẹlẹ̀ nílùú àbí ó ti ṣẹlẹ̀ ọ̀kan náà àwọn àǹtí tèmi wọ́n lọ pọn mi lódò wọ́n ń bọ̀ lọ́dún náà eégún bá fin lọ́rẹ́ eégún ọ̀kẹ́ gbàgbọ́ àwọn òṣìṣẹ́ mẹ́ni wò ṣe méjì omi tá gbélé rí nígbà náà kò sí pé èèyàn ń fa omi sílé àá lọ pọn mi ní bí oríta báyìí ni wọ́n fi táàpù síbẹ̀ àwa táwa ti mọ̀ pé eégún lélẹ̀ àwa sá àwọn ń bọ̀ wípé ó yẹ kó fọ̀wọ̀ sí obìnrin là eégún ọ̀hún kó ọrẹ́ kókó bọ̀ wọ́n sì gbé péèlì tán fi ru omi wọ́n jàmá lórí ṣé ẹ mọ̀ àwọn péèlì jọ̀hún tíìdì rẹ̀ máa ń nípọn báyìí wọ́n jàmá lórí báyìí jàmá lórí orí rẹ̀ bẹ́jẹ̀ ọba sá ṣe bá rọrùn ní bó ti sá àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn wọ́n sì kó ẹgbà dínú wọ́n ń kó ẹgbà bo àǹtí wa yìí àwọn náà sáré wálẹ̀ wájú tàwa kún lọ́dún náà ẹkìní kan wọ́n rí egún fín wọ́n rí gbá fín ẹni kọ́ ọmọbìnrin yẹn jáde àwọn afọ́wà Ọlọ́run bá foríjì wọn Ọlọ́run bá kẹwọn Ọlọ́run bá yọ́nú sí wọn ìdẹ́ bá fẹ́ sọ ní kẹ́ sọ ọmọ ti wọnú lé ẹ̀yìn náà sànà wọ́n ní tó wà ń bẹ̀ ni pé a san garawa epo 7 àwọn afáwà ẹ máa kọ́lẹ̀ ẹ san màálù 7 ẹ̀kọ́lẹ̀ ẹ san wọ́n tó gbogbo ẹ̀ wọ́n ní kò tí ẹ̀yẹ́ kẹ́ mọ́ bá wọn sọ yá ilé ọba yá ẹ̀ ṣúlẹ̀ a sì lọ ilé ọba gan kò jọjú sí wa àwọn oúnjẹkújẹ tán fẹ́ jẹ àwọn ni wọ́n ń fòfin kalẹ̀ ṣé ẹ̀mọ̀ká ẹ̀mọ̀ òwúta nílùú tó lófin èèyàn ń lọ jẹ́jẹ́ rẹ̀ ẹ̀nà in tó lè fi defend ara ẹ̀ náà kó lẹ nǹkan ẹ̀ntán fún lẹ́gba ṣé pé èlè ò ní jábọ́ lórí ẹ̀ gbígbé lè bá sì jábọ́ anywhere ló lè já sí ṣé ẹ̀mọ̀ká àti ní ẹ̀tọ́ ní òfin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò recognize òfin ẹ lọ́dún náà kò sí social media débi pé gbogbo ayé ò gbọ́ wọn kó wa lọlé ọba ṣùgbọ́n nínú àánú Ọlọ́run gbogbo tí wọ́n ní ẹ̀mù wa ẹ̀mù kò sí kàkàtà àmú wa níbẹ̀ bá a ti lé tó a ṣe dé náà ní àwọn afọ́wà ní pé ọyá gbé Kùránì ẹmọ ìtìlá ẹmọ ké Kùránì Ọlọ́run ọbọ̀ fún wájú wọn lọ bọ́rọ̀ yẹn ṣe parẹ́ lọ́dún náà ni so lè tó ń túmọ̀ sí pé nígbà náà
òǹkà kéré ṣùgbọ́n lè ní nínú ìlú tàwà yìí kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ a máa ṣe pé kò sí léegun mọ́ ní eégún tó ń bẹ ṣùgbọ́n àwọn náà Ọlọ́run kó bá foríjì mọ́mọ́ Àkúrẹ́ tàná kó bá ṣe dáadáa fún mọ́mọ́ Akóredé tòní náà bàbá Akóredé tàná bàbá ò sọ fún wa wípé ẹni tí eégún bá ti nà ìwọ náà ná padà bẹ́ẹ̀ bá pọ̀ ẹgbẹ́ bákan náà ọ̀kan náà tún ṣẹlẹ̀ ní mọ́dásà láwà ọ̀kan náà àwọn tùláàb òun bọ̀ wálé kéw bàbá lẹ́kìtì ó ń gun ọ̀kadà rẹ̀ ó ń gun bọ̀ wálé kéw ó kù díẹ̀ tí ó súnmọ́ lé kéw egun bá fún ní ọ̀rẹ́ wọ́n jábọ́ látòrí ọ̀kadà bàbá tí ń bọ̀ wálé kéw ṣùgbọ́n àwọn èèyàn ti sá wálé kéw nípa wọ́n mọ̀ ti na bàbá lẹ́kìtì a wà ń lé kéw ni níjọ́ náà àbọ̀ ẹ̀mọ́n àwọn àbẹ̀ àwọn ẹ̀yẹ̀ ìṣúnbẹ̀ nígbàtá àbẹ̀gùn yẹn náà ń bẹ̀ pẹ̀lú ògbọ́ Ọlọ́run àbẹ́mọ̀ ní pé gbogbo ìkúkùtà ti kọ́ táàrí lò láti yọjọ́ yìí àjẹpọ́lọ́wọ́ ní kárí lò lórí rẹ̀ náà ni eégún yẹn jẹ ìyà àtúnwá gbé ẹ̀yìn búùtù gbèdélé ọba wọn lọ́bọ̀ òsí láàfin pé ibi estate kan lọ́wà wọ́n gbèdébẹ̀ ìgbà tí wọ́n sì sọ lórí rẹ̀ náà ọmọ mùsùlùmí gan ni jẹ́mọ́ tó járí yẹn ṣe tí ọ̀fún òfìrù nàgbà àpọ̀ ni a sì ríra wa a sì ń kọ́ra wa ń kéw ilé kéw wà mọ́sálásí wa pẹ̀lú ìkúnlọ́wọ́ ìmáàmù àgbà nílẹ̀ Àkúrẹ́ so tí mùsùlùmí bá ti ń rí kún lọ́wọ́ ṣe rí pípọ̀ oore tó pọ̀ wà mẹ́ anásùrù àránṣe ó wà níbi pípọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run ni wadhkuru idh kuntum qalilan fakaththarakum Ọlọ́run ni ẹ lọ rántí idh kuntum qalilan nígbàtẹ́ mọ ní kékeré tẹ́ tó nǹkan fakaththarakum Ọlọ́run sì sọ yín dẹni púpọ̀ so yíò la fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé gbogbo àwọn ìgbárata tá ń gbárata yìí ó dáa oore náà ni tíṣẹ̀lẹ̀ yìí ò bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ní gbọ́pọ̀ àwọn ìlú kan ń bẹ tó ń jókè àgbè àní lè lọ ọbẹ̀ ẹ̀yin náà lọ ọbẹ̀ mọ́sáàsì mélòó ló ń bẹ̀ẹ̀ ilé kéw mélòó ló ń bẹ̀ẹ̀ ìbá ṣe pé ibi tí ilé kéw wà táwọn mọ́sálásí wà táwọn tí wọ́n ní mẹ́sìn tí wọ́n dálé kéw lẹ̀ ń bẹ̀ tí wọ́n wà ń bẹ̀ ẹni tí ó gbẹ́gbẹ́ òkè kóhun fẹ́ lọ nàwọ́ ẹlẹ́ òun náà rò nílẹ̀ méjì débi pé wọ́n wá ń na àwọn ẹlẹ́ àwọn tí ò sẹ́nì kankan tí ó dìde ọ̀kan náà àwọn ọmọ tiwa tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tiwa ń bí Khalil òun náà wà náà àwọn tó jìyà nígbà tó ń dìfẹ́ǹdì àwọn ẹ̀yà rẹ̀ nínú ọmọ ìmáàmù yìí ó parí thanawiya lọ́dọ̀ wa mi pẹ̀lú àníyàn tiwa sì ni pé rú rẹ̀ náà kó jókòó síbẹ̀ náà kó mọ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bàbá tí ẹ̀ lè lọ jókòó síbẹ̀ ìjà lọ kọ́ àwọn ọmọ wọn ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká padà síbẹ̀ báwọn tó ṣáájú ṣe ṣe lélẹ́yìí tí wọn ò tiẹ̀ lọ́pọ̀túnítì rárá ní àwọn tó ṣáájú kò sẹ́ni kankan wọn ò kéwọ́n sàwọ́jú wọn ò ṣe nǹkan kan tán bá ti lè kí lọ́dọ̀ àwọn àfa wọn wà kó ń lu wọn lọ dúró ṣeré ní tí Islam fi kárí nìyẹn o ṣùgbọ́n facilities ti wà lásìkò tiwa ẹlòmíì òjíṣẹ́ kankan olówó tí ń gbà lóṣooṣù nínú yàrá náà ni ó jókòó sí yóò tó máa kọ tẹ̀kìrìrì ǹjẹ́ ò jẹ́ òrí gbogbo àwọn mọ́sálásí èèyàn tí ń bẹ́ẹ̀nu mọ́sálásí iye dáwà tó ń ṣe kò jáde kó nu yàrá ó iṣẹ́ ẹ̀rọ pálápòsí lọ́lọ́nu ẹwà léèyàn wà lẹ́nu iṣẹ́ ìjọba ó kówó jẹ àwọn ìjọba ń kówó jẹ èyí tí wọ́n ń ṣe gan sáàmọ́ náà ni fantashiru fil ard ẹ̀fọ́ káàkiri tó bá pẹ́ sí yìí la fẹ́ ṣe àmọ́ náà tí ẹ sì gbà yẹn ẹ bẹ̀rù Ọlọ́run so ló fi jẹ́ wípé yìí tó ṣẹlẹ̀ yẹn lọ́dọ̀ tèmi khair àwọn èèyàn ń pè mí pé Ọlọ́run san yín lẹ́san dáadáa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà ló jẹ́ gbọ́ ibẹ̀ ń lọ Àbújá àbẹ́ ìkọjá ibẹ̀ ń ráwọn ìlú lójú ọ̀nà ìgbìyànjú wo la ṣe kọ́lọ̀n kó san àwọn Ansarudeen kọ́lọ̀n kó san wọ́n lẹ́san dáadáa ẹ wo gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú yẹn àwọn mọ́sálásí tẹ́ mọ̀ rí ń bẹ àwọn mọ́sálásí Ansarudeen ilé mọ̀ rí ń bẹ a sì lè pè wọ́n ní Ansarudeen àwọn ẹlẹ́gbẹ́ àwọn ẹ̀yin tẹ́ ẹgbẹ́gbẹ́ ìwọ̀n mọ́dà fàájù
mọ́tò fàlt ládùúgbò míì mọ̀ṣúrù mọ́sálásí tí ó wà ń bẹ̀ ó lè tó 5 ládùúgbò kan oníkálukú ń gbé tiẹ̀ náà dé wọ́n ń gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn àìlòmí àti ẹ̀gbé lọ inú gbó kókó bù mọ́lẹ̀ ń bẹ̀ àbí ẹni tí ò ládìẹ tí lọ ń ra àgò tí ó kádìẹ sí ṣe bó èèyàn máa ládìẹ náà kó tó ra àgò tó kó nǹkan sí ni kò lọ́mọ ẹgbẹ́ mọ̀ṣúrù tí sì ń bẹ lọ́wọ́ ẹ̀ ó tó 10 gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń sọ tẹ̀kírọ̀tàn láti rán ara wa létí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ojúdé mi fi wò ó khair náà oore ni torí pé eléyìí kọ́ l'àkọ́kọ́ o eléyìí kọ́ ni àkọ́kọ́ tí wọ́n na àfáà náà àtàwọn ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ bó ṣe wá rí yẹn ń sìn bá a ṣe dìde ní ti òfin ní ti káyé ó mọ̀ ní ti ká jà ìfẹ́tọ̀ ó dáa púpọ̀ kọ́lọ̀ kó san gbogbo àwọn èèyàn lẹ́san dáadáa àmọ́ in ti ń gbẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ o ẹjá tún sún kan sí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọ́n ń pè ìlú kan ní àyèrè àbí èyèrè kan náà gbẹ̀ àyèrè l'Ondo state ń bì náà ẹni tó jẹ́ ìmáàmù ìlú yìí látara ìmọ̀ pèpè súnà ìtọ́lọ̀ ń wí ìtànàbí wíre ẹ má ṣe bídíà ẹ má ṣe nínú ìlú yìí láàrin kílẹ̀ ò tó mọ́ kásùnbà wọ́n sì wọnú ilé wọn pa ìyàwó ẹ̀ ó ṣẹlẹ̀ kò tí ì pẹ́ náà bẹ́ẹ̀ lójú ìtọ́dún 3 síbi táwà sáwọn èèyàn gbọ́ amúgbàkùn náà nìkan lórí rẹ̀ so lè tó ń túmọ̀ sí pé ìmáàmù tá à ń sọ yìí kò kéwùlẹ̀ lárúbá kò kébì kankan àjọ parí ni tó fi decide pé òun fẹ́ lọ jókòó sí ìlú àwọn l'Ondo state ìpépé súnà náà ló ń pèpè ìtànàbí ìkórìíra èyàn wọ́n pa ìyàwó rẹ̀ dọ̀lá àmẹ́ntọ́ pàbìnrin nínú ilé so lè tó ń túmọ̀ sí wípé gbogbo ẹ̀kọ́ ló ń wọ orí social media ṣùgbọ́n tekfirul adet alhamdulillah kọ́lọ̀ kó bá san ìmáàmù náà lẹ́san ó fẹ́ mọ́ sí ọmọ rẹ̀ ọkùnrin kan tí ò tí fẹ́ parí sànàwí àlọ́dọ̀ wa ń bí táwọn mẹ́rin náà ti padà sí ibẹ̀ ń sí ẹni tí ó gbé náà wò lójú náà ní sí yóò múra tó kí wọ́n ti ń pọ̀ ló ń kà lábàtí ẹ̀ wá sọ wípé ara àwọn èèyàn tán pé yí tá fi kó jọ sójú kan táàmọ̀ bà dá ara wa táàmọ̀ mọ̀ yá ara wa tó pé òdo tó mọ̀ ẹ́ ṣe jùkòjúkò kan jókòó sórí tébù kó o sì rówó ra dátà bí èlò kan ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ òṣà ń bẹ́ ń lọ rí kí ló kàn mí kí la fẹ́ fàyọ́ ń bẹ̀ kí ànábì kún òṣà òsínú kábà kánàbí ò tó fọ́mọ́ sọ́wọ́n lálá gbogbo eyín rẹ̀ tí òṣà tẹ́lómi gbé sán abẹ́ agbádá rẹ̀ nínú ilé gan kò ju èyí tán sọ yẹn lọ ẹ kó gbogbo rátìràtì yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ àfẹ́sì tí ó ṣe ẹ̀sìn láǹfààní tí ó sì ṣe mùsùlùmí láǹfààní lápapọ̀ eléyìí ni nǹkan tó ṣe pàtàkì tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí àwọn mùsùlùmí bá fẹ́ jagun tí wọ́n borí ní ìmọ̀ ni tán bá sì láníyàn pé àwọn fẹ́ lọ jà tọ́lọ́run ní kó gún mọ́ ṣẹlẹ̀ ní ìmọ̀ náà ni ìbẹ̀rẹ̀ Ọlọ́run ló jẹ́ pé léyìí tó ṣẹlẹ̀ ní ìlú yìí lórúkọ ìlú náà Òkè Àgbè irú ń tọ́jọ bẹ́ẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lágbègbè táwa wà púpọ̀ social media ló jẹ́ káwọn èèyàn ò gbọ́ ní ń ṣẹlẹ̀ tẹ́nìkan gbọ́ irú tí mọ́mọ́ àyẹ̀rẹ́ yìí èèyàn mélòó ló gbọ́ inú ẹ̀jẹ̀ ni wọ́n bá obìnrin yẹn láàárọ̀ ọjọ́ kejì àfáàfẹ́ lọ kásùn bá kọ́ lọ wo ìyàwó rẹ̀ ti kú eléyìí ṣe fíìmù tó kò tí pẹ́yà ló ti dọdún 3 síbi táwa yìí lọ l'Ondo state wọn bèèrè tá a bá pọ̀ àwa tí Ọlọ́run ṣe ìgbàláyè fún nínú mímọ̀ ẹ jẹ́ ká tún kódà bó ṣe ká fa àwọn ọmọ kéèkàn ránṣẹ́ síbẹ̀ bó ṣe ká gbé mọ̀ṣúrù kan kọ́ mọ́síjìdì kan síbẹ̀ tá a bá ṣe pà ń ṣe ṣùrù ṣẹ́rùtù pé dandan ni kí mọ́sálásí wà lẹ́gbẹ̀ẹ́ títì tá a sọ pé dandan kí mọ́sálásí kó jẹ́pà Àbújá ló wà kápítà ní kó gbúdọ̀ wà wọ́n pẹ́ sí Ọlọ́run Ọba irú bẹ̀yẹn kan gbé síbẹ̀ ẹ̀sìn yan àwọn èèyàn síbẹ̀ káwọn èèyàn ní kéw lọ́dọ̀ tèmi permanent solution fọ́rọ̀ Òkè Àgbè ni wípé ẹ lọ kọ́ mọ́sálá ẹgbẹ́ mọ̀ṣúrù lọ bẹ̀
ẹ̀kọ́ ilé kéwú síbẹ̀, ẹ fi sákàní síbẹ̀. Àwọn ọmọ babalá àwọn eléégún náà ò sì ní bá wọn jà, kán máa wálé kéwú kán máa sanwó kankan. Tó bá tún di àsìkò ìftọ́ọ̀rù, ẹgbẹ́ ìftọ́ọ̀rù lọ síbẹ̀, ẹ fún wọn lóúnjẹ, ẹgbẹ́ bọ́ọ̀hò síwájú mọ́sálásí ń bẹ̀, àtẹlégún àti olóró kán máa pọnmi ọ̀fẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà tán ń ṣe égún, wọn ó padà gba Islam. Ẹ fi èèyàn kan síbẹ̀ kó jẹ́ dáíyà, kó jẹ́ onímímọ̀ tí ó máa kún ìmáàmù yẹn lọ́wọ́ níbẹ̀, kóun náà lọ dúró bẹ̀ tìyàwó tọmọtọmọ. Ẹ rí i pé irú ẹni tó bá wà ń bẹ̀ kò lè ráàyè máa sọ pé kìnnì kan ń lọ lórí social media, kò lè ráàyè. Nẹ́tíwọ́ọ̀kì kan lè mọ̀ dá ń bẹ̀. Débi pé yọ́ mọ̀ pé òòṣà lọrin, òòṣà Ìjẹ̀bà, kí ni gbogbo òòṣà Kaduna, àwọn amúra kankankankan, kí ni in tó kúnlẹ̀ ó wà nílẹ̀. Abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́sẹ̀ ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́ bá kí ó dó tì wá. Gbogbo ààyè tí ara ti ń ní mùsùlùmí lágbàáyé, ọlọ́mọṣẹ́ bá wa kíyèsí wọn o. Gbogbo ààyè tọ́lọ́wọ́n bá ti gba mùsùlùmí láàyè, ọlọ́mọ padà fúnlẹ̀ mọ́ wa ń bẹ̀ o. Gbogbo ààyè tí ilẹ̀ ti fún mọ́ mùsùlùmí, ọlọ́mọṣẹ́ gbà wá láàyè. Kọ́lọ́n kó ran Islam lọ́wọ́, kó ran àwa mùsùlùmí lọ́wọ́ ní gbogbo ààyè káàyè tí a bá wà. Kọ́lọ́n kó sì ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́n kó tún wa ṣe. Torí pé kùdìẹ̀kùdìẹ̀ wa pọ̀, ibtida'an látòrí ẹni tó ń sọ̀rọ̀ náà. Wa ma ubarri'u nafsi. Èyí tí mo ń sọ yẹn kì í ṣe pé mo yọ ara tèmi náà lẹ̀. Kùdìẹ̀kùdìẹ̀ wa pọ̀. Gbogbo àtà bá ti rántí kùdìẹ̀kùdìẹ̀ wa yóò lè máa jẹ́ ká tún gbìyànjú láti lè tún ṣe. Kọ́lọ́n bá kó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́n kó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe. Wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. Subhanakallahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.